Ayọ̀ akárí gbogbo wa, ayọ̀ akárí gbogbo wa, ayọ̀ abara tíntín. Ẹ̀yin olólùfẹ́ mi, kí n tó máa lọ, kí n tó sọ nǹkan, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wo fídíò wa lórí YouTube ni, ẹ jọ̀wọ́, ikú aya, ikú ọmọ, ìkankan ń bẹ kò mà ní wọlé tọ̀ wá. Ẹ bá tẹ subscribe ní sórí YouTube channel wa yìí. Nǹkan ayọ̀ náà ni ó máa wọlé gbogbo wa. Gbogbo àwọn ọmọ wa a ò ní fojú sunkún wọn. Ẹ dákun ẹ bá tẹ subscribe button. Gbogbo yín náà lè rántí pé ọmọ Iyabo Ojo yìí Priscilla ó ṣe ìgbéyàwó pẹ̀lú arákùnrin Tanzania ìyún Jumad tí gbogbo èèyàn dẹ̀ ń sọ wípé abá Iyabo Ojo, abá ayọ̀, abá dúpẹ́. Oore míì tún ti wá wọlé tọ̀ Iyabo Ojo táwọn ọ̀tá ní tinú mọ̀ bí ọ̀tá sí. Ta ní ọ̀tá Iyabo Ojo? Èmi kọ́ ní ń fẹnu ara mi sọ. Gbogbo yín náà lè mọ̀ ẹni tí Iyabo Ojo àti Lizzy tí wọ́n jọ ń fà láàrin ara wọn débi pé nígbà tí Priscilla Ojo tó ṣe ìgbéyàwó gan, Lizzy Anjorin kò já yóò sinmi, kò já yóò gbádùn. Lẹ́ẹ̀kan sí ẹ jọ̀wọ́ ẹ bá tẹ subscribe button. Àwọn ọmọ wa wọn ò ní bọ́ páńpẹ́ ayé. Ẹ̀yin abiyamọ ayé, ẹ bá tẹ subscribe button. Ẹ ṣàdúrà fún ọmọ Iyabo Ojo yìí Priscilla bó ṣe di oyún sínú kọ́ lọ́ọ̀bà kó bá wa jẹ́ kó sọ̀rẹ́, kó rúre, kó sọ̀rẹ́, kójú àtàwọn ọ̀tá lórí Iyabo Ojo àti family. Ẹ share fídíò kẹ́ wá subscribe sí YouTube channel wa. A tún máa rí yín náà.